Nínú aláré ojúlówó olórin làwa wà nínú aláré àti pé ta bá ń sọ lórin tó jó lórin tó jọjú lórin olórin náà ó yẹ kó lè kọrin fàájì ìfàwọn tó gbà fẹ́ ó yẹ kó lè kọrin fàájì ìfàwọn tó gbà fẹ́ n tó ṣùpá fi jọ́ orin kò yé ní pé tí bá ń kọ́ fún jimmy kò yé mi kì kọrin tó ti kọrin kò yẹ sọ́ọ̀mù genuine classic lórí wa tó bá yìí wà bá ń bẹ̀ tested and trusted ìyẹn ló ṣùpá fi jọ́bọ̀ orí kò yẹ ní sẹ́mọ̀ pé Mr. Fuji ló fò ṣùpá jọba àwọn ayé gbọ́ inú gbogbo ayé nù sí tó lọ́tọ̀ rí ti ṣáà ní bàbá kò ní sọ̀rọ̀ Saheed kókó jẹ ẹni mẹjọ yàwó tí ó lóye kó lè pẹ́ ní ìyẹn ló fi ní kí n jọba orí pé mò ń kọ jìnnà orí bàbá jọ fáyìrì dábìrà lójú àwọn ọ̀tá gbangba dábìrà lójú àwọn ọ̀tá kọ̀ọ̀rọ̀ o gbogbo mi ti bá ti dé sẹ́yìn fìmíyàn kọ́ lè mọ̀ mi lógo gbangba jẹ́ kọ́ mọ̀ pé mi kì í ṣe ní kọ̀ọ̀rọ̀ o láàrin gbogbo olú tí wọ́n lọ́hùn dá sórílẹ̀ ohun mi kọ́ polongo mi káríkárí kó má sì bí tán ò ti dá mi mọ́ o láàrin gbogbo ẹ̀dá tí wọ́n lọ́hùn dá tán ló dá ó là jẹ́ kọ́ mọ̀ pé ayọ̀fẹ́ rẹ lọ borí jẹ́ kọ́ mọ̀ pé tí tèmi tún yàtọ̀ o dárájà tó ga ní wíńlá pé mi sì yá rọ́bì jẹ́ kọ́ mọ̀ pé ayọ̀fẹ́ rẹ lọ borí tó fi mẹ́nìyàn bá wà lóòjọ́ nù àtẹ́bọ́ra jẹ́ kọ́ mọ̀ pé tí tèmi tún yàtọ̀ o ló láwọn tó ń gbà lóhùn fújì wa náà máa ń ṣe testimony sórí wa àwọn tó ń gbà lóhùn fújì wa náà máa ń ṣe testimony sórí wa ó wá láwọn láàfíà lára wa àwọn jàǹfààní ọ̀pọ̀lọpọ̀ lára wa àwọn láàfíà lára wa àwọn jàǹfààní ọ̀pọ̀lọpọ̀ lára wa ìjàmbá wọn sáré pé ká má gòkè ká má lè ṣeun re wọn sáré pé ká má gòkè ká má lè ṣeun re ọ̀tá wọn sáré pé ká má gòkè ká má lè ṣeun bàbá wọn sáré pé ká má gòkè ká má lè ṣeun re wọn dètè sí ibẹ̀síbẹ̀ ń tọrọ kọ́nà bá wọn dètè sí ibẹ̀síbẹ̀ ń tọrọ kọ́nà bá bàbá ló gbé wa dókè tó ga jù wọ́n dáfù ní bàbá ló gbé wa dókè tó ga jù wọ́n ìjàbọ̀ jẹ́ ká celebrate ká jubilate ó yẹ ká lè appreciate bá ṣe bẹ̀rẹ̀ tá fi create.